Alhamdulillah. Ọpẹ́ ni fún Ọlọ́run. Na'maduhu kama yastahiqqul hamda min ibadihi. Ọba náà là ń dúpẹ́ fún gẹ́gẹ́ bó ti tọ́ látọ̀dọ̀ àwọn ẹ̀dá rẹ̀ kí wọ́n máa dúpẹ́ fún un. Wa usni alayhi thana'an la hadda lahu. A sì ń ṣẹ̀yìn fún Ọlọ́run ọba yìí ní ẹ̀yìn kan tó ṣe pé kò ní òpin. Wa in kuntu la usna alayhi kama yanbaghi. Kódà bá a bá tiẹ̀ ń ṣẹ̀yìn lórí Ọlọ́run ọba yìí gẹ́gẹ́ bí òtítọ́ àbí bá àti ẹ̀ ṣe lè mọ ẹ̀yìn sí ìtú Ọlọ́run ọba yìí. Ashhadu an la ilaha illallah. Àwa ń jẹ́rìí pé kò sí ọba kan àyàfi Ọlọ́run. Shahadatan tanfa'uni indal hayati wal mamat. Ní ìjẹ́rìí kan tí ó máa ṣe wá láǹfààní nílé ayé tá a wà ń bẹ̀ yìí tó bá tún dal kìámà ní ìjẹ́rìí kan tí ó tún máa ṣe wá láǹfààní níbẹ̀ náà. Shahadatan tud'ilni fi sumratil mu'minina as-salihin. Ní ìjẹ́rìí kan tó ṣe pé òun ni ó mú wa wọ àwùjọ àwọn mùmìnì àwọn èrìire tó bá dọjọ́ kìámà. وأشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله. Àwa ń jẹ́rìí pé ànábùwà Muhammad ìkẹ́ Ọlọ́run Ọlọ́run kó máa bá ẹrú sí Ọlọ́run ni òjíṣẹ́ Ọlọ́run sì ni pẹ̀lú. الذي جعله الله عاتم النبيين وإمام المرسلين. Ànábì tó ṣe wípé Ọlọ́run ọba àlékè ọlá ó ṣe ní ìkẹ́ fún gbogbo àgbáńlá ayé ó sì ṣe ní aṣáájú fún gbogbo àwọn òjíṣẹ́ tó rán pátápátá. وأغلق بإيواي السماء. Ànábùwà Muhammad yìí lọ́lọ́run ọba fi mú ìránṣẹ́ sánmà ló fi mú dógóngó ńlẹ̀ ayé. وهو الذي أتم الله بكتابه كتب السماوية. Al-Qur'ani tí Ọlọ́run ọba àlékè ọlá wá fún Ànábùwà Muhammad yìí òun ló fi parí gbogbo ìwé sánmà pátápátá. وجعله موسوعة كبرى. Ànábùwà Muhammad àtẹ̀sìn tó gbé wá àti tírà tó gbé wá àtàwọn ọjọ́ rẹ̀ Ọlọ́run ọba wá ṣe wọ́n ní ìgbàyè kan tó tóbi. تعوي أخبار من قبلنا. Tó ṣe pé Al-Qur'ani yìí àti gbogbo ohun tí Ànábùwà Muhammad gbé wá ó gbé ìró àwọn tí wọ́n ti lọ nínú àwọn àjọ ó gbé sínú. من الأنبياء والمرسلين. Nínú àwọn ànábì ni àti nínú àwọn òjíṣẹ́ Ọlọ́run. وأممهم. Àti gbogbo àwọn àjọ wọn pátá. وهو كتاب جعل الوعي السماعي. Òun náà ni ìwé Ọlọ́run ọba kan tí Ọlọ́run fi parí gbogbo ẹ̀gbà wa sánmà. وأديان السماوية. Tó sì fi ẹ̀sìn náà tó fi parí gbogbo ẹ̀sìn sánmà pátápátá. سلسلة متصلة العلاقات. Tó tún wá jẹ́ pé gbogbo ẹ̀ ó sopọ̀ mọ́ra wọn gẹ́gẹ́ bíi chain ni láti ibi tó ti ń bọ̀ títí tó fi dórí Ànábùwà Muhammad. أفغير دين الله يبغون. Ṣé ẹ̀sìn tó yàtọ̀ sẹ́ẹ̀sì Islam tí Ànábùwà Muhammad mú wá ilẹ̀ fẹ́ máa wá ni? وله أسلم ما في السماوات والأرض. Ọlọ́run ọba àlékè ọlá yìí sì ní gbogbo ohun tí ń bẹ nínú sánmà àti gbogbo ohun tí ń bẹ lórí ilẹ̀ ayé pátápátá náà jupájú sẹ́lẹ̀ fún. طوعا وكرها وإليه يرجعون. Wọ́n fẹ́ ni wọ́n kọ̀ ni ọ̀dọ̀ Ọlọ́run ọba yìí ni gbogbo wọn ó padà sí. اللهم صل وسلم على هذا النبي الأمي. Ọlọ́run ọba ò bá wa ṣèkẹ́ bá wa ṣègẹ̀ fún Ànábùwà Muhammad tí kò máa kọ tí mo kò máa kà yìí. الذي أرسلته رحمة للعالمين. Ànábì tó ṣe pé ìwọ Ọlọ́run ọba ló rán kó máa jẹ́ ìkẹ́ fún gbogbo àgbáńlá ayé. وصل وسلم على آله وأصحابه. Ọlọ́run ọba bá wa ṣèkẹ́ bákan náà fún gbogbo àwọn aráalé rẹ̀ àti gbogbo àwọn sàhábà rẹ̀ وأنصاره àti gbogbo àwọn alárànṣẹ́ rẹ̀ إلى يوم يبعثون. títí dọjọ́ tí wọ́n gbé oníkálùkù dìde. أما بعد Lẹ́yìn wá àgbà náà وإن الله تبارك وتعالى ẹ̀rí Ọlọ́run ọba àlékè ọlá ọba tó gbọngbọ́n. رب واحد لا شريك له. Ọba ọ̀kan ṣoṣo ni ọba tí ò lórogún ni. وهو المعبود في كل أمة. Òun ni ọba tí gbogbo ìjọ pátápátá ìjọ tó ti lọ ni àtàwọn ìjọ tí wọ́n ti máa bọ̀ àtàwọn ìjọ tó tún wà nísìnyí gbogbo wọn pátá Ọlọ́run ọba yìí nìkan ni wọ́n ń jọ́sìn fún. وهو المذكور بكل لسان في كل مكان وزمان. Ọba yìí ni gbogbo àwọn láyé gbogbo àwọn tó ti lọ àtàwọn tí wọ́n tún ṣẹ́kù náà àwọn gbogbo wọn Ọlọ́run ọba yìí ni wọ́n ń dárúkọ ní gbogbo àyíkáyè tí gbogbo wọn bá wà. بيده الخير. Ọwọ́ Ọlọ́run ọba yìí ni dáadáa wà o. وهو على كل شيء قدير. Ọba yìí ló sì lágbára lórí gbogbo nǹkan pátá. وهو الذي بعث الرسل على ائتلاف أجناسهم. Ọba yìí ló rán àwọn òjíṣẹ́ lórí bí ìran wọn ti yàtọ̀
ọ̀tọ̀ọ̀tọ̀ síra wọn. وألوانهم bí àwọ̀ wọn bó ti yàtọ̀ ọ̀tọ̀ síra wọn. وبلدانهم bí ìlú wọn ti yàtọ̀ ọ̀tọ̀ síra wọn. وجعل رسالاتهم على حصص واحد. ó wá jẹ́ kí ìránṣẹ́ tó ń ran gbogbo wọn kó jẹ́ ìránṣẹ́ kan tí ó wà lórí ìpìlẹ̀ ẹyọ kan ṣoṣo tí gbogbo ẹ̀ ó papọ̀ lórí ẹyọ kan ṣoṣo. وهو دعوة إلى توحيد الله. òun náà ní ìpèpè kan lọ síbi ìmọ̀ Ọlọ́hun Ọba lọ́kan. والأنبياء àti àwọn òjíṣẹ́. والأنبياء ẹ wá rí àwọn òjíṣẹ́. مع كثيرة عددهم tòun ti bí wọ́n ti pọ̀ tó bọ́lọ́hun ti rán wọn tí wọ́n pọ̀ tó. وإتلاف أممهم وأمكنتهم. tí àwọn ìjọ wọn tí wọ́n sì yàtọ̀ ọ̀tọ̀ síra wọn táwọn ààyè wọn náà sì yàtọ̀ ọ̀tọ̀ síra wọn. تتخذ رسالاتهم وتتصل دعوتهم بعضهم لبعض. òun ni pé ìpèpè wọn ẹyọ kan náà ni bó tiẹ̀ jẹ́ pé ìpèpè wọn láti ibi tó ti bẹ̀rẹ̀ títí débi tó dé ìkọ̀ọ̀kan rẹ̀ ó so papọ̀ mọ́ra wọn ni. فإن أرواحهم تلتقى في الطهور والإخلاص. torí pé ẹ̀mí àwọn ànábì àtàwọn òjíṣẹ́ ọlọ́run tá à ń sọ yìí ẹ̀mí wọn papọ̀ níbi ìṣe mímọ́ fọlọ́run àti níbi ìṣẹ̀sìn ní mímọ́ fún ọlọ́run ọba ni. وهداية الناس. àti níbi ìfi àwọn èèyàn mọ̀nà ẹ̀mí wọn papọ̀ níbẹ̀. لأنهم أتوا بدعوة واحدة. torí pé gbogbo wọn bí wọ́n ti pọ̀ tó nì látòkè délẹ̀ wọ́n wá pẹ̀lú ìpèpè ẹyọ kan ni. من رب واحد. látọ̀dọ̀ ọlọ́run ọba ẹyọ kan ṣoṣo. وهي شهادة أن لا إله إلا الله. òun náà ni ìjẹ́rìí pé kò sí ọba kan téèyàn lè jọ́sìn fún lódodo àyàfi ọlọ́run ọba. وحده لا شريك له. ọba yìí ọba ọ̀kan ṣoṣo ni kò lórogún. ثم حسن المعاملة بين شخص وغيره. lẹ́yìn ìgbà náà àwọn òjíṣẹ́ yìí wọ́n tún wá pẹ̀lú pé kán pèpè lọ síbi ìbáraẹniṣe láàrin ara ẹni pẹ̀lú ìbáṣe dáadáa. وبين أنفسهم. láàrin ara ẹni àtọmọlàkejì àti ìbáṣe dáadáa láàrin ara ẹni àti ẹ̀mí ara ẹni. لذلك فإن مثل الأنبياء gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló fi di pé àpèjúwe àwọn ànábì. كمثل سلسلة متصلة العلاقات. ó dà gẹ́gẹ́ bí àpèjúwe ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ kan ni tí gbogbo oríkèéríkè igun kọ̀ọ̀kan tó sora wọn mú tí kan dì kan mú. وهم كما قال النبي صلى الله عليه وسلم. àwọn ànábì àtàwọn òjíṣẹ́ tá à ń sọ yìí wọ́n dà gẹ́gẹ́ bí àpèjúwe ànábùwà Muhammad ìkẹ́ ọlọ́run ọlọ́run kó máa bá a. كما قال النبي صلى الله عليه وسلم. gẹ́gẹ́ bí ànábùwà Muhammad ìkẹ́ ọlọ́run ọlọ́run kó máa bá a bó ti sọ báyìí. الأنبياء ربهم واحد. ànábì ní àwọn òjíṣẹ́ àwọn ànábì ọlọ́run ọba wọn ẹyọ kan ni. وآباؤهم مختلفون. àmọ́ àwọn bàbá tó bí wọn wọ́n yàtọ̀ ọ̀tọ̀ síra wọn àbí gẹ́gẹ́ bí àdìsí náà ti wá. وقال أيضا. àdébùwà Muhammad ló tún sọ lẹ́yìn sí i. ومثلي ومثل الأنبياء من قبلي. ànábì ní àpèjúwe mi ànábì àti àpèjúwe àwọn òjíṣẹ́ tí wọ́n ti ṣáwájú mi. كمثل بيت أقيم بناؤه. ó dà gẹ́gẹ́ bí ilé kan tí wọ́n kọ́ dáadáa ni. وجعل الناس يطوفون به. tó wá di pé bí wọ́n ti kọ́ ilé náà dáadáa tó bí wọ́n ti parí rẹ̀ tó àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní rọ kiri ká ilé náà wọ́n bẹ̀rẹ̀ sí ní wò ó fínífíní. ويجيبون إلا موضع لبنة. wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ṣe mọ̀ pé irú ilé wo leléyìí ìgbà tí wọ́n wá wò wọ́n padà wá rí pé ààyè amọ̀ kan ó wà ń bẹ̀ tí wọ́n parí nínú ilé náà. وأنا تلك اللبنة. anabuwa Muhammad wa ní ààyè amọ̀ tí wọ́n parí yẹn òun lèmi anabuwa Muhammad. إن الإسلام rí ẹ̀sìn Islam اعترف بالرسل السابقة. ó ní ìbáṣe pẹ̀lú àwọn òjíṣẹ́ tí wọ́n ti lọ. وجعل الإيمان فيه مرتبطا بهم. ó wá ṣe ìmánì táwa mùsùlùmí òde òní ta gbọ́dọ̀ ní ó so kọ́ àwọn òjíṣẹ́ tí wọ́n ti lọ yẹn gẹ́gẹ́ bíi pé òun ọlọ́run lòun rán wọn. حيث يقول الله سبحانه وتعالى. ní ààyè tí ọlọ́run ọba àlekè ọlá ti ń sọ báyìí wípé. أنا الرسول بما أنزل إليه من ربه. anabuwa Muhammad ó gba ẹni tí wọ́n sọ kalẹ̀ fún látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ ó gbà á gbọ́. وملائكته وكتبه. ó gba àwọn màláíkà gbọ́ ó sì gba gbogbo àwọn ìwé náà gbọ́. ورسله. ó sì gba gbogbo àwọn òjíṣẹ́ tó kù náà gbọ́. نفرق بين أحد من رسله. ọlọ́run ọba àlekèọlá ní àníṣòǹpinya láàrin èèyàn kankan nínú gbogbo àwọn òjíṣẹ́ tọ́lọ́run ọba àlekèọlá ti rán. ثم قال. lẹ́yìn ìgbà náà lọ́lọ́run ọba àlekèọlá tún sọ báyìí pé. آمنا بالله. ìyá ànábì sọ pé mo gba ọlọ́run ọba gbọ́. وما أنزل إلينا. àti gbogbo ohun tí wọ́n sọ kalẹ̀ fún mi.
ni. وما أنزل على إبراهيم àti tí wọ́n sọ kalẹ̀ fún anabi Ibrahim وإسماعيل àti anabi Ismail وإسحاق àti anabi Ishaq ويعقوب àti anabi Yakub والأسباط àti gbogbo àwọn ọmọ ìyá anabi wa Yusuf pátápátá وما أوتي موسى وعيسى àti tí wọ́n والنبيون fún anabi Musa àti Isa والنبيون àti gbogbo àwọn anabi tó tún kù. ومن هنا láti bí علمنا الإسلام ní ìsìláàmù ti fi mọ̀ wá أن توحيد الله بالعبادة pé ìmọ̀ Ọlọ́run ọba lọ́kan ó ń bẹ pẹ̀lú ká máa jọ́sìn fún Ọlọ́run. وعبادة الله بالتوحيد ìjọ́sìn fún Ọlọ́run ọba yìí òun náà sì ń bẹ pẹ̀lú ìmọ̀ Ọlọ́run ọba lọ́kan. أول ما يدعو إليه دين الله كله eléyìí ni àkọ́kọ́ gbogbo ohun tí ẹ̀sìn Ọlọ́run ọba kọ́kọ́ pèpè lọ sí. الذي بعث به الأنبياء والمرسلون eléyìí ni àkọ́kọ́ ohun tí wọ́n gbé àwọn òjíṣẹ́ dìde nítorí rẹ̀ àti àwọn ànábì. من لدن نوح láti orí ànábì wa Nuh وإبراهيم àti ànábì Ibrahim وموسى àti ànábì Musa وعيسى àti ànábì Isa ومحمد àti ànábì wa Muhammad. صلوات الله وسلامه عليهم أجمعين ìkẹ́ Ọlọ́run kó máa bá gbogbo wọn lápapọ̀. لأنه أتوا بدعوة واحدة torí pé gbogbo wọn bọ́n ti pọ̀ tó ní wọ́n dé pẹ̀lú ìpèpè ẹyọ kan ṣoṣo ni. من رب واحد látọ̀dọ̀ Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo. وهي شهادة أن لا إله إلا الله ìpèpè tí wọ́n pèpè lọ sí yẹn òun náà ni ìjẹ́rìí pé kò sí ọba kan àyàfi Ọlọ́run. وحده لا شريك له ọba ọ̀kan ṣoṣo ni kò sí orogún fún un. وهو على كل شيء قدير ọba yìí lọ́ba tó lágbára lórí gbogbo nǹkan pátá. إن هذا دافع النفس الأصيل ẹ rí ìmọ̀ Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo yìí òun ni ohun tí kan tó jẹ́ ti tẹ̀mí tó jẹ́ ti ìpìnlẹ̀. لابد أن يغير عن حقيقته الكبرى tó ṣe pé kò sí tàbí ṣùgbọ́n àyàfi kó ṣàlàyé pàápàá kan tó tóbi. وهي حقيقة التوحيد ìṣàlàyé tó fẹ́ ṣàlàyé yìí òun náà ni pàápàá ń tán pè ní ìmọ̀ Ọlọ́run ọba lọ́kan. تلك هي حقيقة دعوة الأنبياء جميعا òun náà ni pàápàá ìpèpè gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run ọba pátápátá إلى الإله الواحد الأحد lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo. فليس هناك من نبي kò wá gbọdọ̀ sí ànábì kankan يعمل معه شواهد صدقه tó ṣe pé yóò máa gbé olùjẹ́rìí òdodo rẹ̀ yóò máa gbé dání. دعا إلى إله آخر tó ṣe pé tòun ti bó ti wá gbé olùjẹ́rìí òdodo rẹ̀ dání yẹn yóò wá máa pèpè lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba mi àyàfi kóhun náà pèpè lọ sójú ọ̀nà àwọn ànábì tó kù gẹ́gẹ́ báwọn yòókù náà ti ń pèpè. قال تعالى Ọlọ́run ọba àlékè ọlá sọ báyìí pé وما أرسلنا من قبلك من رسول ó ní àárán àwọn òjíṣẹ́ ṣáájú rẹ̀ ànábì àárán wọn o إلا نوحي إليه àyàfi ká rán ẹ̀gbà wá kan sí wọn ká rán òjíṣẹ́ sí wọn. أنه لا إله إلا الله فاعبدوه wípé kò sí ọba kan tí wọ́n gbọ́dọ̀ jọ́sìn fún lódodo àyàfi Ọlọ́run ọba tó bá ti wá rí bẹ́ẹ̀ ẹ̀yà jọ́sìn fún Ọlọ́run ọba náà. وقال أيضا Ọlọ́run ọba àlékè ọlá ló tún sọ báyìí wípé يا أهل الكتاب mo pe ẹ̀yin tá a fún ní tírà تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ẹ̀yin náà ẹ máa bọ̀ wá síbi gbólóhùn kan tó ṣe pé gbólóhùn náà ó ṣe déédéé láàrin àwa tá a jẹ́ mùsùlùmí ó sì ṣe déédéé láàrin ẹ̀yin tẹ́ ẹ jẹ́ onítírà. ألا نعبد إلا الله gbólóhùn náà ni pé a gbọ́dọ̀ jọ́sìn fún èèyàn kankan lódodo àyàfi Ọlọ́run. ولا نشرك به شيئا a sì gbọ́dọ̀ ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ọba náà níbi nǹkan kan. ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله ẹnìkan kan ò sì gbọ́dọ̀ mú èèyàn kankan nù wa ní Ọlọ́run ọba. فإن تولوا tẹ́ ẹ bá ti wá sọ fún ẹ̀yin mùsùlùmí tó wá yẹ̀yìn padà. فقولوا أشهد بأننا مسلمون ìtẹ́yìn ó sọ ní pé tó ajẹ́rìí àbí ìwọ Ọlọ́run ọba jẹ́rìí pé tó àwa jupájú sẹ́lẹ̀ fún ọ mùsùlùmí la jẹ́ fún Ọlọ́run. إن كلمة التوحيد ẹ rí gbólóhùn ìmọ̀ Ọlọ́run ọba lọ́kàn yìí هي حسس الدين òun ni ìpìlẹ̀ gbogbo ẹ̀sìn pátá. وحسين الحسين òun ni ti ń dáàbò bo gbogbo ẹ̀sìn. وطريقه القويم òun ni ojú ọ̀nà ẹ̀sìn tó dúró déédéé.
وصراط المستقيم. òun lójú ọ̀nà rẹ̀ tó dúró déédéé. ولهذه الكلمة المكانة العظمى ẹ wá rí fún gbólóhùn ìmọ̀ Ọlọ́run ọba lọ́kàn yìí ó ní ipò kan tó ga nínú في ẹ̀sìn الدين الإسلام. nínú ẹ̀sìn Islam tá a wà ń bẹ̀ yìí. فهي أول ركن من أركان الإسلام. òun gangan ni orígun àkọ́kọ́ nínú orígun ẹ̀sìn Islam. وعلى شعبة من شعب الإيمان. òun ni ìdí tó ga jù nínú gbogbo ìdí nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run. وهي أول واجب على المكلفين. òun ni àkọ́kọ́ tí wọ́n ṣe ní dandan fún gbogbo àwọn tá a lè sìn bọ̀ lọ́rùn. وآخر واجب عليهم. òun sì ni ìgbẹ̀yìn tí wọ́n lábọ̀ wọn lọ́rùn tó jẹ́ dandan. وقبول الأعمال. òun ni àkọ́kọ́ tí wọ́n fi máa gba gbogbo iṣẹ́ tán bá ṣe tí wọ́n fi máa gbà á wọlé. متوافق على النطق بها. tó ṣe pé ó ṣe déédéé kí wọ́n sọ kí wọ́n tó bẹ̀rẹ̀ gbogbo nǹkan bá fẹ́ ṣe nínú Islam. والعمل مقتدئها. kán sì máa ṣiṣẹ́ lórí agbọ́nrin ìjẹ́rìí pé kò sí ọba kan àyàfi Ọlọ́run. هي الكلمة التي يصادق الله تعالى قائلها. òun ni gbólóhùn kan tó ṣe pé bẹ́yìn bá ti ń sọ báyìí Ọlọ́run ọba àlekè ọlá lókè sánmọ̀ lọ́hùn yóò sì máa gbà lódodo pé lágbájá ó ń jẹ́rìí pé kò sí ọba kan àyàfi Ọlọ́run. كما قال عن أبي هريرة وأبي سعيد الخدري رضي الله عنهما. gẹ́gẹ́ bí wọ́n ṣe gbà á látọ̀dọ̀ Abu Hurairah àti Abi Sa'id al-Khudri kọ́lọ́n kó bá yọ́nú sí àwọn méjèèjì. أن النبي صلى الله عليه وسلم قال. pé anabuwa Muhammad ìkẹ́ Ọlọ́run ọlẹ́ Ọlọ́run kó máa bá ó sọ báyìí pé. إذا قال العبد لا إله إلا الله. tí ẹrú Ọlọ́run ọba tó bá ti sọ lẹ́ẹ̀kan náà pé kò sí ọba kan tóun gbọ́dọ̀ jọ́sìn fún lódodo àyàfi Ọlọ́run. والله أكبر. tó sì sọ pé Ọlọ́run ọba ló fi ń tóbi jùlọ. صدقه ربه. lókè sánmọ̀ lọ́hùn Ọlọ́run ọba àlekè Ọlọ́run yóò sì máa gbà lódodo pé òótọ́ ni. وقال لا إله إلا أنا. Ọlọ́run ọba àlekè Ọlọ́run yóò wá máa sọ bẹ́ẹ̀ lókè sánmọ̀ pé kò sí ọba kan àyàfi èmi Ọlọ́run. وأنا أكبر. èmi sì ni mo tóbi jù. وإذا قال لا إله إلا الله وحده لا شريك له. nígbà tí ẹrú Ọlọ́run ọba bá sọ pé kò sí ọba kan àyàfi Ọlọ́run ọba yìí ọba kan ṣoṣo ni kò sí orogún fún. قال الله. Ọlọ́run ọba àlekè Ọlọ́run sọ báyìí pé. لا إله إلا أنا وحدي لا شريك لي. kò sí ọba kan àyàfi èmi Ọlọ́run ọba kò sí ọba kankan kò sí orogún fún mi. وإذا قال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد. nígbà tí ẹrú bá sọ pé kò sí ọba kan àyàfi Ọlọ́run ọba yìí ni ó ní gbogbo ohun tí ń jẹ́ ọlá ọba yìí sì ló ní gbogbo ohun tí ń jẹ́ ọpẹ́ pátá. قال الله. Ọlọ́run ọba àlekè Ọlọ́run sọ báyìí pé. لا إله إلا أنا. kò sí ọba kan àyàfi èmi Ọlọ́run. لي الملك ولي الحمد. èmi ni mo ní gbogbo ohun tí ń jẹ́ ọlá èmi ni mo sì ní gbogbo ohun tí ń jẹ́ ìdúpẹ́. وإذا قال العبد لا إله إلا الله ولا حول ولا قوة إلا بالله. nígbà tí ẹrú bá sọ pé kò sí ọba kan àyàfi Ọlọ́run ọba kò sí ète kankan kò sì sí ọba kankan kò sì sí agbára kankan àyàfi pẹ̀lú Ọlọ́run ọba. قال الله. ntí Ọlọ́run ọba àlekè Ọlọ́run sọ ní لا pé إله إلا أنا. kò sí ọba kan àyàfi èmi Ọlọ́run. ولا حول ولا قوة إلا بي. kò sí ète kankan kò sí agbára kankan àyàfi pẹ̀lú èmi Ọlọ́run. ولذا قال عبد الذكر لا إله إلا الله. nítorí bẹ́ẹ̀ náà fi sọ pé èyí tó lọ́lá jù nínú máa ṣèrántí Ọlọ́run ọba òun ni kéèyàn máa wí gbólóhùn pé kò sí ọba kan àyàfi Ọlọ́run. ولله دار القائل. mọ́ndàlá fún olórin tó sọ báyìí pé. تبارك ذو الجلال والإكرام. gbígbọ́ngbọ́n Ọlọ́run ọba tó tóbi ọba alápọ̀nlé. ومن شهد أن لا إله إلا هو. àti gbogbo ẹni tó bá jẹ́rìí pé kò sí ọba kan àyàfi Ọlọ́run ọba yìí. ومن يغفر الذنوب ومن يمحوها. ta lẹni tó lè forí ẹ̀ṣẹ̀ jìnnì ta lẹni tó lè pa àṣìṣe ẹni rẹ́. غيرك يا من لا إله إلا هو. yàtọ̀ sí Ọlọ́run ọba tó yẹ pé kò sírù rẹ̀ àyàfi wọ Ọlọ́run. إنان العلد لمن يوحده. àlìjánà tí ó máa bẹ lọ béèrè ta lẹni tó lè mú ni wọ́n bẹ. أشهد أن لا إله إلا هو. mo jẹ́rìí pé kò sí ọba kan àyàfi Ọlọ́run. نار لا تغرق من يشهد أن لا إله إلا هو. ẹ rí iná Ọlọ́run ọba iná
iná tí ò ní jó gbogbo ẹni tí bá ti ń jẹ́rìí pé kò sí ọlọ́run ọba kan àfi ọlọ́run ọba ni. قولها مخلصا بلا بخل ẹni أشهد أن لا إله إلا هو. ní gbogbo ẹni tí bá ti ń sọ gbólóhùn náà tí fi ń ṣàfọ̀mọ́ fọlọ́run ọba tí ò fi ṣahun tí wọ́n sọ pé mo jẹ́rìí pé kò sí ọba kan àyàfi ọlọ́run ọba. فإن الصلاة ẹ̀rí ìrun التي تلي الشهادة في الفرائض المكتوبة èyí tó ṣe pé òun ló tẹ̀lé ìjẹ́rìí pé kò sí ọba kan àyàfi ọlọ́run ọba nínú àwọn ọ̀ranyàn tí wọ́n kọ́ lẹ̀ tán ṣe ní ọ̀ranyàn fún wa. التي جاء به الأنبياء الذين مضوا صلوات الله وسلامه عليهم أجمعين. òun ni tí àwọn òjíṣẹ́ tó kù náà ní tí wọ́n ti ṣáwájú ànábì òun ni tí wọ́n mú wá. غير أن أكثرهم كانوا على صلاة ركعتين فقط. yàtọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ wọn bí wọ́n ti mú ìrun wá tó ìrun rákà méjì méjì lásán ni gbogbo wọn mú wá. ولذلك جاء في الحديث عن عائشة رضي الله عنها. torí ẹ̀ ló ṣe wá nú àdísì látọ̀dọ̀ yálà wa Aisha ìkẹ́ ọlọ́run ọlọ́run kó máa bá a. قالت ó sọ báyìí pé قال رسول الله صلى الله عليه وسلم pé anabuwa Muhammad ìkẹ́ ọlọ́run ọlọ́run kó máa bá a. ó sọ báyìí. فرضت الصلاة ركعتين ركعتين في الحضر والسفر. wọ́n ṣe ìrun lọ́ranyàn ní rákà méjì méjì nígbà téèyàn bá wà nílé àti nígbà tó bá wà ní ìrìn àjò. فأكرت الصلاة السفر. wọ́n wá fi ìrun tìrìn àjò wọ́n fi rinlẹ̀ pé kó máa jẹ́ rákà méjì bẹ́ẹ̀ náà. وزيد في صلاة الحضر. àmọ́ wọ́n wá fi lékún nípa ẹni tó bá wà nílé pé kírun tiẹ̀ lékún sí rákà méjì kó lè pọ̀ jù bẹ́ẹ̀ lọ ó lè jẹ́ ọ̀kan ní ó fi lékún ó sì lè jẹ́ méjì náà ní ó tún fi lékún sí i. وعليه نعرف أن الصلاة في الكتب السابقة bẹ́ẹ̀ láti الصلاة في الإسلام واحدة. bẹ́ẹ̀ láti mọ̀ wípé ìta ń pè ní ìrun nínú àwọn ìwé sánmà táwọn ànábì tó ti lọ síwájú ànábì tí wọ́n mú wá àtẹ̀yí tí ànábì wa Muhammad gangan náà mú wá ìkan náà ní gbogbo ẹ̀ pátá. وإن زادت في الإسلام kódà bó bá tiẹ̀ lékún nínú Islam. فإن ذلك تمتمنة الأقرة الإسلام لكونه الآخر الأديان السماوية. lílékún tó lékún yẹn yóò máa fi rinlẹ̀ nítorí pé ìjẹ́ ìgbẹ̀yìn ẹ̀sìn tí ẹ̀sìn Ìsìláàmù jẹ́ ìgbẹ̀yìn ẹ̀sìn òun ni ó máa mú un lékún pé kó lè parí gbogbo ìrun táwọn yòókù ti mú wá. ولما بعث معاذ إلى اليمن nígbà tí anabuwa Muhammad rán Mu'azu lọ sí ilẹ̀ Yemen مما رواه ابن عباس رضي الله عنهما nínú tí Ibn Abbas tó gbà wá ìkẹ́ Ọlọ́run kó máa bá a. أن رسول الله صلى الله عليه وسلم قال له òun ni pé anabuwa Muhammad ìkẹ́ Ọlọ́run kó máa bá a ó sọ fún معاذ بن جبل ó sọ fún Mu'azu ọmọ Jabal. إنك تأتي قوما من أهل الكتاب. ó ní àwọn tó o fẹ́ lọ bá ní Yemen yẹn o àwọn tí Ọlọ́run ọba àlekè ọlá ti fún ní tírà ṣáájú ni. يأتي قوما من أهل الكتاب. o fẹ́ lọ bá àwọn ọjọ́ kan nínú àwọn tí wọ́n ti fún ní tírà ni o. يعني يأتيك قوما àwọn ọjọ́ kan wà bá ẹ nínú àwọn tá a fún ní tírà. فليكن أول ما تدعوهم إليه àkọ́kọ́ ohun tó kọ́kọ́ pè wọ́n lọ síbẹ̀. شهادة أن لا إله إلا الله. òun náà nìkan jẹ́rìí pé kò sí ọba kan táwọn gbọ́dọ̀ jọ́sìn fún lódodo àyàfi Ọlọ́run. أن يوحدوا الله. àbí kó o kọ́ wọn àbí àkọ́kọ́ tó kọ́kọ́ pè wọ́n lọ sí òun ni kí wọ́n mọ Ọlọ́run ọba lọ́ba ọ̀kan ṣoṣo. فإنهم أتوك nígbà tó bá ti وإن أتوك لذلك nígbà tó bá ti tẹ̀lé ẹ níbi ìmọ̀ Ọlọ́run ọba lọ́kan. فعلمهم أن الله افترض عليهم 5 صلوات في كل يوم وليلة. lẹ́yìn ìgbà náà ni kó o ṣẹ̀ṣẹ̀ wá fi mọ̀ wọ́n pé Ọlọ́run ọba àlekè ọlá ó ṣe ìrun òpó 5 ní gbogbo èyí tá a máa kí lọ́sàn-án lóru ní gbogbo ìgbà ó ṣe lọ́ranyàn lé wọn lórí. فإنهم أتوك لذلك nígbà tó bá tún tẹ̀lé ẹ níbi ìrun bákan náà. فعلمهم أن الله افترض عليه الصدقة. lọ fi mọ̀ wọ́n wípé Ọlọ́run ọba àlekè ọlá ó ṣe ìmọ̀ ayọ̀ zaka ó ṣe lọ́ranyàn lé wọn lórí. تؤخذ من أغنيائهم وترد على فقرائهم. tí wọ́n máa gbà á lọ́dọ̀ àwọn tán bá jẹ́ ọlọ́rọ̀ nù wọn tí wọ́n wá máa dá a padà fáwọn tán bá jẹ́ olòṣì nù wọn. فإنهم أتوك لذلك nígbà tán bá tún tẹ̀lé ẹ níbi yíyọ zaka.
فإياك وكرائم أموالهم. ó dọwọ́ rẹ pẹ̀lú àwọn capital owó wọn, àwọn owó tó gbé owó wọn dúró. واتق دعوة المظلوم. kó sì bẹ̀rù èpè tí alábòsí máa ṣẹ́ fún ni o. فإنه ليس بينها وبين الله حجاب. torí pé èpè tírú ẹni bẹ́ẹ̀ bá ṣẹ́ kò sí gàgá láàrin rẹ̀ àti àárín ọlọ́run ọba máa ń gbarú èpè bẹ́ẹ̀ ni. رواه البخاري ومسلم. Bukhari àti Muslim ló gbà wá. هذه من ناحية. eléyìí ní agbọ́nrin kan ni. ومن ناحية الأخرى àmọ́ ní agbọ́nrin míì فصلاة الجمعة ẹ rí ìrun jímọ̀. فرضت بعد أن قد كان المسلمون في المدينة wọ́n ṣe lọ́ranyàn lẹ́yìn ìgbà tí àwọn mùsùlùmí ní ilẹ̀ Mẹ̀dínà يجتمعون للصلاة في نفس اليوم. tí wọ́n ń kójọ nírú ọjọ́ jímọ̀ tá a wà ń bẹ̀ yìí náà làwọn náà máa ń kójọ lọ́jọ́ náà lọ́hùn. وذلك أن قبيلة الأوس والعسرج òun ni pé àwọn ìdílé tá à ń pè ní Aus àti Khazraj لما أسلموا في المدينة nígbà tán gba ọlọ́run ọba gbọ́ tán jupájú sẹ́lẹ̀ fún ànábì Muhammad ní ilẹ̀ Mẹ̀dínà. طلبوا من رسول الله صلى الله عليه وسلم wọ́n wá látọ̀dọ̀ ànábì Muhammad. أن يبعث إليهم من يعلمهم الدين. wọ́n wá látọ̀dọ̀ ànábì pé kí ànábì rán ẹni tí ó máa fi ẹ̀sìn tí ó máa fi mọ àwọn kánábì rán sáwọn. فأرسل إليهم مصعب بن عمير ni ànábì Muhammad bá rán Mus'ab ọmọ Umair sí wọn. أول سفراء الإسلام. òun ni àkọ́kọ́ ambassador tí wọ́n kọ́kọ́ ránṣẹ́ ní Islam nù. ونزل في بيت سيد من الأوس والعسرج. ó wá sọ̀kalẹ̀ sí ilé aṣáájú àwọn Khazraj. وهو أسعد بن زرارة الأنصاري. òun náà ni Asad ọmọ Zurara al-Ansari. وكان المسلمون ó ní ẹ wá rí àwọn mùsùlùmí. يجتمعون في بيته wọ́n máa ń kójọ sí ilé olórí wọn tá a sọ yìí. ويتعلمون من مصعب بن همير. wọ́n a máa wá kọ́ ẹ̀kọ́ nípa ẹ̀sìn látọ̀dọ̀ Mus'ab ọmọ Umair. وذات يوم nígbà tó wá di ọjọ́ kan قالوا wọ́n bá sọ báyìí wípé إن اليهود pé àwọn Yẹ̀húdí يجتمعون رجالا ونساء wọ́n a máa kójọ tọkùnrin wọn àti lóbìnrin wọn. أيام السبت wọ́n a máa kójọ lọ́jọ́ sátọ̀dé. في صوامعهم. wọ́n a máa kójọ sínú ilé ìjọsìn wọn. والنصارى ẹ̀rọ àwọn Nasara يجتمعون أيام العيد في كنائسهم. àwọn náà wọ́n a máa kójọ lọ́jọ́ Sunday sínú chọ́ọ̀chì wọn. فما لنا لا نعين يوما نجتمع فيه. kí ló dé táwa náà lè ṣẹ̀ṣẹ̀ ọjọ́ kan ká máa kójọ ń bẹ̀ báwọn tọ̀hún náà ti ń kójọ. حتى يلتقي بعضنا ببعض. títí tápá kan àwa mùsùlùmí tá fi máa pàdé apá kan lọ́jọ́ tá a bá ń kójọ yìí. فأردوا الأمر إلى مصعب بن همير. náà bá gbé ọ̀rọ̀ yìí lọ sọ́dọ̀ Mus'ab ọmọ Umair. فرحب به. wọ́n bá fẹ́ ẹ lójú. فرحب به المصعب بن همير. ni Mus'ab ọmọ Umair ó bá kí wọn pẹ̀lú ọ̀rọ̀ yìí. يعني حرب القول يعني أقبع رؤية توتسي. ó gba ọ̀rọ̀ náà tọwọ́ tẹsẹ̀. ثم رفعوه إلى أصعب بن زرارة. wọ́n bá gbé ọ̀rọ̀ náà lọ sọ́dọ̀ Asad ọmọ Zurara. واتفق معهم. ó sì gbà fún wọn. واجتمعوا أول اجتماعهم يوم الجمعة. wọ́n kọ́kọ́ kójọ ní àkọ́kọ́ ọjọ́ tí wọ́n kójọ ní ọjọ́ Jímọ̀. وألقي إليه مصعب دروسا. ni Mus'ab ló bá ó kọ́ wọn ní ẹ̀kọ́. ثم تقدم وصلى بهم صلاة الظهر. ìgbà tó wá kọ́ wọn lẹ́kọ̀ọ́ tán ló bá kí ìrun àlásàrì fún wọn. ثم بعد ذلك lẹ́yìn ìgbà tó wá kí ìrun àlásàrì náà tán. قام فأطب واعظا. lẹ́yìn ìgbà náà ló dìde láàrin wọn ló bá dìde lẹ́ni tí ń ṣe kútúbà fún wọn tí ń fi ṣe wáàsí fún wọn. ولما أنهى ذلك lẹ́yìn ìgbà tó wá parí kútúbà tí ń ṣe fún wọn tán. سبع لهم أسعد ni Asabu bá pa ẹran fún wọn. وأكلوا وشربوا wọ́n jẹ nínú ẹran náà wọ́n sì tún mu. وانتشروا. wọ́n á fọ́nká lẹ́yìn ìgbà náà. هكذا بدأ لقاء المسلمين في يوم الجمعة. báyìí ni ìpàdé àwọn mùsùlùmí ló ṣe bẹ̀rẹ̀ ní ọjọ́ Jímọ̀. وبدأ إلقاء الدروس العصبية بصورة ما. bẹ́ẹ̀ náà ni ẹ̀kọ́ ọ̀sẹ̀ọ̀sẹ̀ báyìí ló ti bẹ̀rẹ̀ ní oníranran à ń ṣe wáàsí fún ni àbí à ń ṣe kútúbà fún ni báyìí ló ti bẹ̀rẹ̀ lọ́jọ́ Jímọ̀. بهذه الصورة
ní irú àwòrán bí wọ́n ti jókòó bá ti ròyìn rẹ̀ yìí. هذا بدأ اجتماع المسلمون. bẹ́ẹ̀ gẹ́gẹ́ báyìí ni ìkójọpọ̀ àwọn mùsùlùmí bẹ́ẹ̀ ló ti bẹ̀rẹ̀ lọ́jọ́ Jímọ̀. إن ذلك كان النبي صلى الله عليه وسلم في مكة. nígbà náà anabuwa Muhammad ó wà ní ilẹ̀ Mẹ́kà. ولم يهاجر إلى المدينة. kò tí ì ṣe ìjìra wá sí ilẹ̀ Madina. فأرسل المصعب إلى الرسول. ni Masabu bá ránṣẹ́ sí anabuwa Muhammad. يخبره عن جهوده وحركاتهم. ó ń fún anabuwa Muhammad nírò nípa ìgbìyànjú bó ti ń gbìyànjú àti nípa lílọ bíbọ̀ rẹ̀ nípa ẹ̀sìn. وحركاتهم في الدين في المدينة. àti lílọ bíbọ̀ rẹ̀ nípa ẹ̀sìn ní ilẹ̀ Madina. فأجابه الرسول. ni anabuwa Muhammad bá dá a lóhùn. وقال anabuwa Muhammad sọ fún un pé. فكتم أن الإسلام جاء بعد دين اليهود والنصارى. ó ní ẹ ṣe déédéé ntẹ́ ṣe ní òdodo ni òun ni pé ìsìláàmù ó wá lẹ́yìn gbogbo àwọn ẹ̀sìn tó kù. يعني وفقتم ẹ على ṣe هذا الأمر. ẹ ṣe kò ń gẹ́ lórí ntẹ́ ṣe ní. إن الإسلام جاء بعد دين اليهود والنصارى. ẹ̀sìn ìsìláàmù ó dé lẹ́yìn ẹ̀sìn àwọn nàṣọ́rà àti ẹ̀sìn àwọn الأمة yahudi. الأخيرة. àwa sì ní ẹ̀sìn àwa ní ìjọ tó gbẹ̀yìn gbogbo òjọ pátá. إذن tó bá rí bẹ́ẹ̀. فانظر أنت أي يوم يلي يوم اجتماع اليهود والنصارى. òun ni pé kẹ́yìn náà wòye lọ síbi ọjọ́ míì tí ó tẹ̀lé ọjọ́ ìkójọ àwọn nàṣọ́rà àti ọjọ́ ìkójọ àwọn yahudi. وأجمع رجالا ونساء. kẹ́ ẹ wá kójọ lọ́kùnrin yín àti lóbìnrin yín. وصلى بهم ركعتين. kẹ́ ẹ wá kírun rákà méjì. ثم انتشروا. lẹ́yìn ìgbà náà tẹ́ ẹ bá ti kí i tán kẹ́ ẹ wá fọ́nká. هكذا رد إليه الرسول. gẹ́gẹ́ báyìí ni anabuwa Muhammad ṣe dá èsì padà fún Mus'ab ọmọ Umair. الجواب مثبتا لما يفعلون. kélé yìí máa jẹ́ èsì ohun tí ó máa fi ohun tí wọ́n ṣe nì tí ó máa fi rinlẹ̀ fún wọn pé tó àwọn ṣe kò ń gẹ́. وقبل هذا síwájú eléyìí. قد نزلت آية الجمعة على الرسول صلى الله عليه وسلم سوى- وهو بمكة. síwájú kí Mus'ab tó ránṣẹ́ sí ànábì pàápàá òun ni aya ti sọ̀kalẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run ọba tó jẹ́ aya nípa ìrun jímà bá ti máa kí àti ìgbà tá a máa kí. وهو بمكة. nígbà tí ànábì wa Muhammad wà ní Mẹ́kà. ولم يتمكن من إقامتها هناك. àmọ́ ànábì wa Muhammad ò ráyè láti gbé ìrun jímà náà dúró ní ilẹ̀ Mẹ́kà. من أجل الكفار. nítorí àwọn kèfèrí tí wọ́n ń di lọ́wọ́. ولما هاجر النبي إلى المدينة àmọ́ nígbà tí ànábì wa Muhammad wá ṣe hijira lọ sí ilẹ̀ Madina. وجدهم على هذه العالة. ó bá wọn lórí ìṣesí pé wọ́n ń kí jímà lọ́sẹ̀ọ̀sẹ̀ báyìí. وصلى به أول جمعة في ودي بني سليم بن عوف. ẹni anabuwa Muhammad náà bá kí irun jímà àkọ́kọ́ fún wọn ní agbègbè Selim ọmọ Aus. فكان أول جمعة بالمدينة قبل تأسيس مسجده. eléyìí ni àkọ́kọ́ jímà tí wọ́n kọ́kọ́ kí ní ilẹ̀ Madina síwájú kí wọ́n tó kọ́ mọ́ṣáláṣí anabuwa أول Muhammad. جمعة صلى النبي eléyìí ni قبل تأسيس مسجده. eléyìí ni àkọ́kọ́ jímà tí anabuwa Muhammad kí síwájú kí wọ́n tó kọ́ mọ́ṣáláṣí anabuwa Muhammad. وقال عاتبا ni ó wá anabuwa Muhammad sọ lẹ́ni tí ń ṣe kútúbà. اعلموا ó ní ẹ lọ mọ̀. إن الله قد افترض عليكم الجمعة ó ní ọlọ́run ọba àlekèọ́lá ó ti ṣe ìrun jímọ̀ ní kíkí ó ti ṣe lọ́ranyàn fún yín في o. مقام هذا ní ààyè tí mo wà yìí náà ló ti ṣe. وفي يوم ní هذا ọjọ́ tí mo wà yìí náà ló ṣe. وفي ساعة ní هذه àkókò tí mo wà yìí wákàtí tí mo wà yìí náà ló ṣe. وفي شهر هذا ní oṣù tá a wà ń bẹ̀ yìí náà ló ṣe. وفي عام ní هذا ọdún tá a wà ń bẹ̀ yìí náà ló ṣe. إلى يوم القيامة. ó wá ṣe é bẹ́ẹ̀ títí dọjọ́ kìámà ni o. فمن تركها في آياتي أو بعدي ẹni tó bá fi ìrun jímọ̀ náà lẹ̀ nígbà tẹ́mi ànábì wà láyé àbí lẹ́yìn ìgbà tí ń bá kú tán. وله إمام عادل tó sì ní ìmáàmù tí ń ṣe déédéé tó lè kírun náà fún un. أو جائر استفافا بها àbí ìmáàmù tí ó tiẹ̀ jẹ́ òjòrò àmọ́ tó tiẹ̀ lè kírun jímọ̀ náà lẹ́yìn rẹ̀ àmọ́ wá fi ìrun jímọ̀ náà lẹ̀ ó fi mú ọ̀ranyàn rẹ̀ ní fúfúyẹ́. أو وجودا بها àbí ó tiẹ̀ fi ń tako ìṣe lọ́ranyàn. فلا جمع الله شمله. gbogbo àkójọ ń wú ẹni tí ẹni náà bá ń kójọ láyé ọlọ́wọ́n ọba ò ní bá kójọ. ولا بارك الله في أمره. ọlọ́wọ́n ọba ò ní fa àlùbáríkà sínú ọ̀rọ̀ ọdún ẹni bẹ́ẹ̀. ألا ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́ o. ولا صلاة له. kò irú ẹni bẹ́ẹ̀ kò ní
kírun gbogbo òrun tí máa ń kí kò ní. ألا ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́. ولا زكاة له gbogbo sàgá tẹ́ni náà bá ń yọ kò ní. ألا ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́. ولا حج له gbogbo hajj tẹ́ni náà bá wulẹ̀ wù kó lọ kò ní ládàá hajj kankan. ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́. ولا صوم له gbogbo àwẹ̀ tẹ́ni náà bá gbà kò ní ládàá kankan bẹ́ẹ̀ o. ẹ ألا tẹ́tí kẹ́ ẹ gbọ́. ولا بر له kò sí dáadáa kan tẹ́ni náà ṣe nú ayé kò ní ládàá kankan bẹ́ẹ̀. حتى يتوب títí tẹ́ni náà fi túbá. فمن تاب تاب الله عليه gbogbo ẹni tó bá túbá tó tí ò tako ìrun ọ̀ràn yẹn jímọ̀ ọlọ́run ọba yóò gba tútúbá rẹ̀. ولذلك قال الله تعالى nítorí ìdí eléyìí lọ́ba àlékè ọlábí sọ يا báyìí. أيها الذين آمنوا ó ní mo pe ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olùgbàgbọ́ òdodo. إذا نودي للصلاة من يوم الجمعة nígbà tán bá ti pèpè lọ síbi ìrun jímọ̀ lọ́jọ́ فاسعوا jímọ̀ إلى ذكر الله ẹ pọ̀ ṣẹ̀ṣẹ̀ lọ síbi kẹ́ ẹ lọ ṣèrántí وذروا ọlọ́run. البيع ẹ fi títà rírà ẹ fi ilẹ̀. ذلكم خير لكم kẹ́ ẹ fi ilẹ̀ òun ni ó lóore fún yín. إن كنتم تعلمون tẹ́ ẹ bá lọ mọ̀ bẹ́ẹ̀ pé òun ni ó lóore fún yín o. وإذا قضيت الصلاة tí ẹ bá ti wá parí ìrun فانتشروا في الأرض ẹ fọ́n ká sórí ilẹ̀ ayé وابتغوا من فضل ẹ الله wá ọlá ọlọ́run ọba níbi àrísìkí níbi gbogbo nǹkan kẹ́ ẹ wá ṣèrántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ لعلكم تفلحون bóyá ẹ tiẹ̀ lè jèrè níwájú ọlọ́run. عباد الله ẹ̀yin ẹrú sí ọlọ́run. وذلك لأن الصلاة تمثل تماما طاعة والاستسلام eléyìí òun ni pé ìrun yóò máa júwe ìjúpájúsẹ́lẹ̀ àti sísìn ọlọ́run ọba pátápátá yóò máa júwe rẹ̀ fún wa. لله الوحده لا شريك fún له ọlọ́run ọba ọ̀kan ṣoṣo tí ò lórogún. وتربي في النفوس òun ni ó sì máa re ọkàn ẹ̀ ń kálukú. معاني التقوى والإنابة yóò máa re gbogbo ìtumọ̀ ìpáyà ọlọ́run ọba àti ìṣẹ́rípadà lọ́sọ́dọ̀ ọlọ́run ọba yóò máa re ní ọkàn ń kálukú. والصبر والجهاد yóò máa re ń tán pè ní sùúrù àti ìgbìyànjú sójú ọ̀nà ọlọ́run ọba والتوكل والأمن àti ìgbára lọ́lọ́run ọba àti ìfọkànbalẹ̀ lórí tọ́lọ́run. وهي شعيرة ظاهرة òun ni ìfúramọ̀ kan tó hàn tó ń kálukú. تدل على الإيمان tó yẹ pé yóò máa tọ́ka lórí ìmọ̀ ọlọ́run ọba lọ́kàn àbí ìnígbàgbọ́ pẹ̀lú ọlọ́run. والصدق تجرد لله رب العالمين àti ìṣe nǹkan nítorí ọlọ́run ọba lódodo ọlọ́run ọba àgbáńlá ayé. وإذا عرفت أن الإسلام دين الحق nígbà tí ó ń kálukú náà bá ti wá mọ̀ pé ẹ̀sìn islam tá à ń ṣe yìí o ẹ̀sìn òdodo ni. قد جعلك الله من المسلمين ọlọ́run ọba ti ṣe é nínú àwọn ìjọ mùsùlùmí nù. فلماذا لم تمسك مسلك ربك الحق kí ló dé tọ́lọ́wọ́n ọba ìgbà tọ́lọ́wọ́n ọba ti ṣe é ní mùsùlùmí kí ló dé tó ò ní rin orin pàǹtí ọlọ́wọ́n ọba rẹ̀ là kalẹ̀ fún ọ. والله أدرى بالعلك وآجته ọlọ́wọ́n ọba yìí ló sì mọ àwọn ẹ̀dá tó dájú òun ló sì mọ ìṣesí wọn jù. ألا يعلم من علك وهو اللطيف العبيد lọ́lọ́wọ́n ọba àlekè ọláfin sọ pé ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́ ni ẹ mẹ́ni tó ọlọ́wọ́n ọba tó dá yín ni ọlọ́wọ́n ọba náà òun lọ́lọ́wọ́n ọba tí máa fún ni níhò òun lọ́lọ́wọ́n ọba tó nímọ̀ jùlọ. واعلم أنك ذرة من الذرات wá lọ mọ̀ pé tòun ti bó o bá ti ga tó bó o bá ti fìrìngbọ̀n tó ọmọ náà gún kan ní ẹ nínú àwọn ọmọ náà gún tí ọlọ́wọ́n ọba dá sínú ayé. ولا تعفى على الله wá má lọ gbàgbé pé ọlọ́wọ́n ọba. إذ لا يعفى على الله شيء في الأرض ولا في السماء má lọ gbàgbé pé ọlọ́wọ́n ọba kò sí nǹkan kan tó pamọ́ fún un nínú ilé ayé tá a wà ń bẹ̀ yìí àti nínú sámà. فاعبد الله wá lọ jọ́sìn fún ọlọ́run كأنك تراه gẹ́gẹ́ bí pọ́ùn rí ọlọ́wọ́n ọba. وإن لم تكن تراه kódà bó o bá tiẹ̀ rí ọlọ́wọ́n ọba nù فإنه يراك ọlọ́wọ́n ọba àlekè ọlá ń rí ọ o. عباد الله ẹ̀yin ẹrú sí ọlọ́run. وإن الغاية من الدرس الذي ألقيناه ẹ rí pàápín tá a fẹ́ mú nínú ẹ̀kọ́ tí à ń kọ́ra wa lẹ́nìí. هي أن نعرف بأن الحق هو الحق òun ni ká mọ̀ wípé òdodo lòdodo. ولا يتغير òdodo ni ò lè change padà. ولو تغير الإنسان kódà báwọn èèyàn bá change padà ń tiwọn. والزمان kódà bí ìgbà náà bá yí padà. والله تبارك وتعالى هو الحق ọlọ́wọ́n ọba àlekè ọlá òun lọ́ba òdodo. وأتار الحق òun ló sọ ẹ̀. وأتار الحق أن يكون من أسمائه ó sì mú ìjẹ́ ọlọ́wọ́n ọba òdodo yìí
ó mú ó ṣàlẹ́ṣà kó máa jẹ́ ìkan nínú àwọn orúkọ òun. هو الحق ومنه الحق. òun lọ́ba òdodo, ọ̀dọ̀ rẹ̀ lòdodo ti ń jáde. الحق من ربك فلا تكونن من المبترين. ni ọlọ́run ọba àlekè ọlá fi ń sọ fún anábọ̀ Muhammad pé òdodo àtọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ ní ti ń wá, má wà nínú àwọn tí wọ́n máa ṣe èméjì pé sọ́dọ̀ ọlọ́run ní sì ti ń wá bí. أما دين الله ẹ rí ẹ̀sìn ọlọ́run فلا يتغير. kò lè yí padà láyéláyé. والأديان كلها مع محاولة بعض الأمم على تغييرها. àti gbogbo ẹ̀sìn tó kù náà gbogbo ẹ̀ ò lè yí padà, kódà báwọn ìjọ tó kù bí wọ́n ti ń gbìyànjú tó pé káwọn máa yí padà. إلى وفق أهوائهم. àti lọ إلى sí وفق أهوائهم. ká máa yí padà lọ síbi tí ó ṣe déédéé ìfẹ́ inú ara wọn. فإنها لا تتغير. ẹ̀bùn tòun tí bọ́n bá ti fẹ́ yí padà tó kò lè yí padà إن láéláé. الدين عند الله الإسلام. gbogbo ẹ̀sìn kan tó wà lọ́dọ̀ ọlọ́run ọba òun náà فمن lẹ̀sìn Islam. يبتغي غير الإسلام دينا gbogbo ẹni tí bá ti ń wá ẹ̀sìn míì yàtọ̀ sí ẹ̀sìn فلن Islam يقبل منه ọlọ́run ọba ò ní gbà lọ́wọ́ وهو rẹ̀ في o. الآخرة من ni ó sì الآخرين. máa wà nínú àwọn tí wọ́n kó kó tó bá dọjọ́ àlìkìyámà. ẹ jọ́sìn fún ọlọ́run ọba yín, ẹ wá dáadáa lọ́dọ̀ ọlọ́run ọba, ẹ má ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba bí kankan, ẹ túbọ̀ lọ sọ́dọ̀ ọlọ́run ọba. ọlọ́run ọba yìí ọba tí máa foríjì ni, ọba tí sì máa kẹ́ni ni. الحمد لله ọpẹ́ ni fún ọlọ́run. له الحمد في الأولى والآخرة ọba yìí la dúpẹ́ fún ní ìbẹ̀rẹ̀ àti ní ìgbẹ̀yìn. وله الحكم وإليه ترجعون. ọba yìí ni gbogbo ohun tí ń jẹ́ ìdájọ́ ń bẹ fún, ọ̀dọ̀ rẹ̀ sí ni gbogbo ẹ̀dá ó padà sí. أشهد أن لا إله إلا الله à ń jẹ́rìí pé kò sí ọba kan àyàfi ọlọ́run. الله الوحيد òun ni ọba ọ̀kan ṣoṣo. المسمى بهذا الاسم òun ni ọba ẹyọ kan ṣoṣo tí a mọ̀ pẹ̀lú orúkọ Allah. ولا يسمى غيره. ẹnìkan kan ò tún gbọdọ̀ bá a jẹ́ orúkọ náà. هو المعبود المذكور òun ni ọba tí òǹkálùkù ń jọ́sìn fún, òun ló ọba tí òǹkálùkù sì ń darúkọ بالحق pẹ̀lú òdodo. وهو الوجود الحق òun ni bíbẹ òdodo. الذي علق الوجود ọba tó yẹ pé bíbẹ òdodo tiẹ̀ ló dá gbogbo bíbẹ tó kù. وهو الأول والأخير òun ni ọba àkọ́kọ́, òun lọ́ba وهو àgbẹ̀yìn, الظاهر الباطن òun lọ́ba tó hàn, òun lọ́ba tó وهو pamọ́, بكل شيء عليم. òun lọ́ba tó nímọ̀ nípa gbogbo وأشهد nǹkan. أن سيدنا ومولانا محمدا عبده ورسوله àwa ń jẹ́rìí pé aṣáájú wa ni anabuwa Muhammad ẹrú sí ọlọ́wọ́n ọba ni, òjíṣẹ́ ọlọ́wọ́n ọba sì ni pẹ̀lú. شهادة تنتفع بها في الحياة وفي الممات. ní ìjẹ́rìí kan tó ṣe pé yóò máa ṣe wá láǹfààní nílé ayé tá a wà ń bẹ̀ yìí, yóò sì máa ṣe wá láǹfààní lọ́jọ́ kìámà. ọlọ́run bá a ṣèkẹ́ bá a ṣèkẹ́ bá anabuwa Muhammad àti fún àwọn ará ilé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ والتابعين àti لهم gbogbo àwọn إلى tó bá يوم tún tẹ̀lé wọn الجزاء. títí di ọjọ́ أما ẹ̀san. بعد. lẹ́yìn ìgbà يا náà أيها الذين آمنوا àpẹ̀yìn tẹ́ jó ìgbàgbọ́ òdodo, اتقوا الله ẹ páyà ọlọ́run, وقولوا قولا ẹ سديدا máa sọ̀rọ̀ rí, ẹ máa sọ̀rọ̀ tó múlẹ̀. يصلح لكم أعمالكم ẹ ọ̀rọ̀ dáadáa yìí òun ni ó máa tún gbogbo ṣe yín ويغفر ṣe, لكم òun ذنوبكم ni ó fi máa jẹ́ kọ́lọ́run forí ẹ̀ṣẹ̀ yín jì ومن yín. يطع الله ورسوله ẹni tó bá ti tẹ̀lé ọlọ́run tó فقد sì tẹ̀lé فاز òjíṣẹ́, فوزا irú ẹni عظيما. bẹ́ẹ̀ ó ti jèrè ní èjèrè kan tó اللهم tóbi. اهدنا فيما هديت ọlọ́run ọba dákun fi wá mọ̀nà nínú àwọn tó ti fi mọ̀nà, dákun gbọ̀rọ̀ wá dùn nínú àwọn tó ti gbọ̀rọ̀ wọn dùn. ọlọ́run dákun tọ́ wa ní gbogbo tó fún wa, ìwọ ọlọ́run ọba ló máa pé bùbùn ẹgbẹ́ bùbùn lé ọ lọ́wọ́, ìwọ ọlọ́run ọba dákun gbé wa ga, má rẹ̀ wálẹ̀. وارحمنا ولا تعذبنا ọlọ́run ọba dákun kẹ́ wa, má fìyà jẹ wá. وبارك فيما أعطينا ọlọ́run ọba fún wa lálùbáríkà ní gbogbo tó bá fún wa, يا رب العالمين. dákun yọ́nú sí wa, ìwọ ọlọ́run ọba àgbẹ̀lẹ̀ اللهم ayé. لا تدع لنا في هذا اليوم العظيم ذنبا إلا غفرته ọlọ́run ọba ò dákun má fi ẹ̀ṣẹ̀ kankan lẹ̀ ní ọjọ́ tá a wà ń bẹ̀ yìí, àfi kó forí ẹ̀ṣẹ̀ nìjì wá. ولا كربا إلا فرجته má fi ìbànújẹ́ kankan lẹ̀, àfi kó ṣípayá rẹ̀ fún wa. ولا هما إلا ولا عيبا إلا سترته ọlọ́run ọba ò má fi láì fi kan lẹ̀, àfi kó dáàbò bò wá ń bẹ̀. ولا دينا إلا هديته ọlọ́run ọba ò dákun má fi gbèsè kan lẹ̀, àfi kó bá wa ولا san. مريضا إلا شفيته ọlọ́run má fi aláàárẹ̀ kankan lẹ̀ nu, àfi kó bá wò ó sàn. ربنا لا تزغ قلوبنا ọlọ́run ọba ò dákun má jẹ ọkàn wa lẹ́yìn ìgbà tó ti fọ̀nà mọ́ wa. وهب لنا من لدنك رحمة ọlọ́run ọba dákun fún wa إنك أنت níkẹ́ látọ̀dọ̀ rẹ, الوهاب. ìwọ ọlọ́ba tí máa tani اللهم lọ́rẹ. أبقى لنا مديرنا ọlọ́run ọba dákun bá wa ṣẹ́ mùdírù wa kù, bàbá آدم wa عبد الله علي إلوري bàbá wa mùdírù, وأنصره ọlọ́run bá ràn wọ́n lọ́wọ́, وطول عمره
ọlọ́run bá jẹ́ kẹ́mi wọ́n gùn لتنوير بلادك láti máa tàn mọ́lẹ̀ sí gbogbo àwọn وإرشاد ìlú عبادك àti láti máa fi àwọn èèyàn mọ̀nà مع العافية والسلامة pẹ̀lú àlàáfíà àti ìkẹ́ àti ọlà. وأيده وجميع من معه من الأساتذة ọlọ́run ọba bá kún wọn lápá àti gbogbo àwọn tó tún rọ kiri ká wọn nínú àwọn àfáà والجماعة àti gbogbo àwọn jàmáà والطلاب àti gbogbo àwọn ọmọ akẹ́kọ̀ọ́ رجالا ونساء lọ́kùnrin lóbìnrin كبارا وصغارا lọ́mọdé ni àti lágbà سائلا وهارجا àwọn tí wọ́n wà nù mọ́rkàzì ni àtàwọn tó tún wà ń ta يا mọ́rkàzì. أرحم الراحمين ìwọ ọlọ́run ọba tó fi ń kẹ́ni ju gbogbo àti máa kẹ́ni. ربنا شيخ آدم عبد الله العلوي ọlọ́run ọba dákúbà kẹ́ bàbá Sheikh Adam والوالدين àti gbogbo àwọn òbí wọn ومشايخه àti gbogbo àwọn ṣéwù wọn وأصدقائه àti gbogbo àwọn ọ̀rẹ́ wọn وتلاميذه àti gbogbo àwọn مع ọmọ الذين akẹ́kọ̀ọ́ wọn أنعمت عليهم sínú àwọn tí wọn ọlọ́wọ́n bá ti parí ìdẹ̀ra rẹ̀ lórí nínú àwọn ànábì àtàwọn olódodo àtàwọn olùjẹ́rìí àtàwọn ẹni rẹ̀ ọ̀kẹ́ ìmọ̀ye irú wọn ìlú dákẹ́ ìmúlọ̀rí ayò ọlọ́run dákun jẹ́ ká rí òdodo olódodo jẹ́ ká lè máa tẹ̀lé jẹ́ ká rí irọ́ ní irọ́ jẹ́ ká lè jìnnà sí ووفقنا لما تحب وترضى يا dákun رب mú wa ṣe kò ń gẹ́ العالمين níbi tí ọlọ́wọ́n bá nífẹ̀ẹ́ yìí ẹ̀yin ń sùn ọlọ́run ẹ̀rí gbogbo ẹni tó bá ṣègbẹ́rù gbọ́n ní sí ọlọ́run tó sì wá gbé ọlá fún ayé ẹ̀rí náà jẹ̀hímù níbi ṣẹ́bí sí padà rẹ̀ ẹni tó bá páyà àyè ọlọ́wọ́n ọba rẹ̀ tó wá hán náà ẹ̀mí rẹ̀ kúrò níbi ìfẹ́ nú àlìjẹ́nà ní irú ẹni bẹ́ẹ̀ ó dé sí. wọ́n máa béèrè lọ́wọ́ rẹ̀ ànábì nípa ọjọ́ kìyàmá ibi ọjọ́ wo gan ni ó ṣẹlẹ̀ níbi tí wọ́n ànábì ṣẹlẹ̀ ti fún wọn ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba ní ipa pín rẹ̀ ń bẹ o. ìwọ ànábì kan jẹ́ ni tí ó máa ṣe ìkìlọ̀ fún gbogbo ẹni tí ó páyà ọjọ́ kìyàmá ni gẹ́gẹ́ bíi pé ọjọ́ tó máa ń rí àlìkìyàmá náà. lam yalbasu illa ashiyatan aw duha. ó yọ̀dà gẹ́gẹ́ bíi pé wọ́n lójú ìyálẹ̀ta kan àbí àṣálẹ̀ kan lọ ni. inna Allah ya'murukum bil adli wal ihsan. dájú ọlọ́run ọba ó pa yín láṣẹ pé kẹ́ ẹ ṣe déédéé kó sì pa yín láṣẹ dáadáa kẹ́ ẹ sì fún gbogbo àwọn tó bá jẹ́ alásùnmọ́ yín ọlọ́run ọba yìí ó ń ṣe ìṣítí fún yín bóyá ẹ̀ tiẹ̀ lè ṣèrántí. astaghfirullah li wa lakum. à ń tọrọ àforíjì fún yín àti fún àwa ẹ já gbẹ̀rù dúró.